ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. ní ìtẹ̀síwájú àlàyé ìtumọ̀ Ọlọ́run nínú al-Qur'an al-Karim, Suratul Mā'idah, áyà tí a ti dúró ọ̀nà ni áyà 64 níbi tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ti ń ṣàlàyé fún wa ìwà àìlẹ́kọ̀ọ́, àìmọ̀rọ̀sọ, ìgbéraga, ìjọra ẹni lójú èyí tó ń bẹ lára àwọn al-Yahud. Wọn ò bìkítà láti sọ̀rọ̀ sẹ́nikẹ́ni. Ìyẹn ló fà á tí wọ́n fi sọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Ọlọ́run subhanahu wa ta'ala, Ọlọ́run sọ fún ọ̀nà al-Qur'an al-Karim, a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Wa qalatil yahudu yadullahi maghlula gullat aydihim wa lu'inu bima qalu bal yadahu mabsuutatan yunfiq kayfa yasha. Àyá yìí a ṣe àlàyé fún wa lórí rẹ̀ lánàá pípé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala la yarda an yusafa bi sifat naqsin. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kò lè yọ́nú sí láíláí kẹ́nikẹ́ni kó ròyìn rẹ̀ pẹ̀lú ròyìn àbùkù aw sífàtì àìdín, àbí kẹ́yìn ó fi ròyìn àléébù, ìyẹpẹrẹ, kẹ́yìn ó fi ròyìn Ọlọ́run ò yọ́nú sí. Ọlọ́run ò ní gbà bó ti wùlẹ̀ kọ́ ma. Gbogbo ẹnikẹ́ni tí bá wá ń ròyìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pẹ̀lú ròyìn àbùkù, pẹ̀lú ròyìn ìyẹpẹrẹ, àbójẹ́ ń fi Ọlọ́run wé ẹ̀dá, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tahta ghadabi rabbi wa sakhti, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ń bẹ lábẹ́ ìbínú Ọlọ́run tí ó bá lọ túbá. So ìdí ni tó fi jẹ́ pé nínú àwọn hidayat hadhihi al-aya, àwọn ìtọ́sọ́nà eléyìí tá a fẹ́ ká mú nínú àyà yìí, òun náà ní ká ṣọ́ ahọ́n wa nípa àwọn nǹkan tá a máa sọ sísàkání Ọlọ́run Ọba tó ga jùlọ. Yálà à ń ṣàwàdà ní, à ń ṣàwẹ́wà ní, àbáti ẹ̀ mọ̀ọ́mọ̀ kákíyèsí nǹkan tá a máa sọ nípa Ọlọ́run subhanahu wa ta'ala, kákíyèsí àwọn ìròyìn tó jẹ́ ìròyìn àbùkù ká lè jìnà sí, ká má máa fi ròyìn Ọlọ́run
torí kó tó bá ṣe pé al-Qur'an ní sí ń sọ̀kalẹ̀ ni àìmọye ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ nípa Ọlọ́run tó jẹ́ pé lójú ẹsẹ̀ náà ni ayọ̀ ọmọ sọ̀kalẹ̀ tọ́lọ́run máa dá padà sí wa lẹ́nu ìgbàtí àyà Qur'an ó sọ̀kalẹ̀ má tí Ànábì sallallahu alaihi wasallam ti papòdà àwọn olùmọ̀ wọn yìí máa ṣàlàyé fún wa wípé ẹ má fi nǹkan báyìí ròyìn Ọlọ́run ẹ má pè lálágbádá náà ẹ má pè ní arúgbó ọjọ́ torí pé sífàtò arúgbó dàlálà rẹ̀ tẹ̀dúlù alàlà àjìsì wad-du'af tá bá fi arúgbó ròyìn èèyàn ìtumọ̀ ẹ̀ nípẹ́ ni ẹ ó ti lẹ kò lágbára a kì í fi ìròyìn ìyẹpẹrẹ ìròyìn Allah subhanahu wa ta'ala bákan náà nínú àwọn ìdáyàt hadhihi al-aya onáà ní ká lọ mọ̀ wípé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ròyìn ara rẹ̀ pẹ̀lú sífàtul yadi ó fi ọwọ́ ó fi ròyìn ara rẹ̀ wa hadhihi as-sifa kama taliqu bi jalalihi wa 'azamatihi tí Ọlọ́run bá fi ọwọ́ ròyìn ara rẹ̀ gẹ́gẹ́ bó ṣe lẹ́tọ̀ọ́ sí títóbi Ọlọ́run ni o ìyẹn ò túmọ̀ sí pé ká ní lẹ́mìí pé bí ọwọ́ tiwa yìí náà ni ọwọ́ tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó fi ròyìn ara rẹ̀ bákan náà min hidayat hadhihi al-aya nínú àwọn ìtọ́sọ́nà táàrí nínú àyà yìí òun náà ni dhammu al-bukhli dhammu al-bukhli in tí wọ́n ń pè ní ahun Ọlọ́run Ọba kò nífẹ̀ẹ́ sí Ọlọ́run kò nífẹ̀ẹ́ sí torí kó tó bá jẹ́ pé ìròyìn tó dáa ni bí wọ́n ṣe fi ròyìn Ọlọ́run ó sọ pé mi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìròyìn yìí Ọlọ́run Ọba ò nífẹ̀ẹ́ sí rárá òun lọ́lọ́run Ọba fi dá ọ̀rọ̀ ń padà wípé kìí ṣe ìròyìn tòun Ọlọ́run wàbítáàlì tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jìnà sí ìwà ahun ìwà ahun ó máa ń bí aburú tó pọ̀ ẹlòmíì ahun ló jẹ́ sábàbí ikú ẹ̀ ahun ló jẹ́ sábàbí ikú rẹ̀ pẹ̀lú àkọọ́lẹ̀ tọ́lọ̀ ní tí wọ́n ní wọ́n máa jẹ oògùn tí wọ́n ní wọ́n máa lò sí àìlera ara rẹ̀ owó ń dá kò sí kò nílò yóò máa kó ẹ̀ pamọ́ yóò máa kó pamọ́ ahun aburú tó pọ̀ wà mẹ́ fún ẹni tó bá jẹ́ ahun àti fún gbogbo àwọn tó bá wà ní sàkání ahun bí àbá ti ẹ̀ mọ̀ gangan nípa ahun ẹnu wípé ẹni tó bá jẹ́ ahun ojoojúmọ́ làwọn mọ̀lẹ́kọ̀ọ́ máa gbé ṣépè Ànábì sallallahu alayhi wa alihi wa sallam Ànábì ní ẹrúsìn Ọlọ́run Ọba kan ò ní jí illa wa malakani yanzilan àyàfi kó ṣe pé àwọn màláíkà méjì ni wọ́n máa sọ̀kalẹ̀ lójoojúmọ́ tẹ́nìkọ̀kan bá ti mọ́júmọ́ dà ń jí báyìí ọ̀kan nú àwọn màláíkà yìí yóò máa sọ pé Allahumma a'ti munfiqa khalafa èrè Ọlọ́run Ọba gbogbo àwọn tí wọ́n bá lawọ́ tí wọ́n máa ń náwó tí wọ́n yìí sáhun Ọlọ́run máa fi ọ̀pọ̀ rọ́pò fún wọn ojoojúmọ́ làwọn màláíkà máa ṣàdúrà bẹ́ẹ̀ ìkejì ó sì máa sọ pé Allahumma a'ti mumsika talafa pèrè Ọlọ́run Ọba gbogbo àwọn tí wọ́n ya ahun tí wọ́n yáwọ́ Ọlọ́run ìparun àìní nító àbí ká ní ká máa gbégbé sí ayé olòṣì kó máa jẹ́ tiwọn ojoojúmọ́ ni àwọn ọmọ forí gbégbé kí wá ṣe pé èèyàn lásán
ìpè àwọn màláíkà ni so tí a bá ti ẹmọ kankan lérí aburú tó ń bẹ níbi kéèyàn ó ya ahun ẹnu páwọn màláíkà ọmọ ẹgbẹ́ ọ ṣépè lójoojúmọ́ ó tó ká jìnà sí wa ahun al-bukhli ṣe rí ìwà ahun yẹn díq fihi díqul qalb wa adamu inshirahihi ẹni tó bá jẹ́ ahun ọkàn rẹ̀ ò ní sípayá ìbànújẹ́ ó máa wà nínú ọkàn rẹ̀ torí pé n tí ń lé kò mọ tó ń lé ó ń wá owó èló lówó tó ń wá gan kò mọ́ ó sàn kójọ náà kò ní lè jẹ nǹkan tó dá kò ní lè ṣàǹfààní yóò mọ ní lẹ́mìí wípé yóò tán nínú orí ibú tí ń bẹ fún ẹni tó bá jẹ́ ahun òun náà ni pé ahun ibadul mal ẹrú owó ni ahun máa ń jẹ́ ní Yorùbá fi máa ṣàdúrà wípé Ọlọ́run kó má ṣe wá ní ẹrú ayé irinṣẹ́ ó ní owó láti lò fún nǹkan tí ó ṣe wá láǹfààní ṣùgbọ́n ẹni tó bá ti wá jẹ́ irinṣẹ́ fowó ẹ̀rì pé òun yẹn ni ó máa darí ẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ ahun irinṣẹ́ ni wọ́n jẹ́ fún owó bí obìnrin bá fẹ́ ahun lọ́kọ ó ṣàgbákò irú àwọn ọkọ bẹ́ẹ̀ náà máa ń ka ẹja nínú ọbẹ̀ wọ́n bá fẹ́ jáde nílé láàárọ̀ wọ́n ó yọ ọgbọ̀ ẹja jáde wọ́n ó kà ení èjì wọ́n tún dànù ọbẹ̀ padà kò sí tó fàájú wípé kò sáfẹ́ náwó èyí tó bá sì náà yóò mójú tó débi pé nǹkan kan ò ní tààlẹ̀ mẹ́ ìwà tí ò dá ìdí ni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run dá ìròyìn yẹn padà ẹ má fi ròyìn mi Ọlọ́run nítorí pé kìí sí ìròyìn tó dá sífàtù aibin wà naqs ìròyìn àléébù ìròyìn yẹpẹrẹ òní ahun kò sí bí èèyàn ṣe ga tó kò sí bí Ọlọ́run ṣe kẹ́yàn pẹ̀lú àwọn oore yálà ìmọ̀ ni yálà ipò ni yálà èyíkéyìí inú dáadáa yé tọ́lọ́run bá ṣe fún yàn tó wá fi ahun tó fi ta onítọ̀hún lọ́rẹ ó ti bà gbogbo dáadáa tó wà lára rẹ̀ jẹ́ bó nímọ̀ ìmọ̀ yìí ò lè ṣàǹfààní pẹ̀lú ìwà ahun tó ń bẹ lára rẹ̀ so ìdí ni tó fi jẹ́ pé nínú àwọn hidayatu hadhihi al-aya òun náà ní ká jìnà sí ìwà ahun torí pé ahun ó máa ń dínà oore mọ́ra rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé tó bá ní ìtì ń bẹ lọ́wọ́ rẹ̀ mí ò ní wọlé ahun máa ń dínà oore mọ́ra rẹ̀ níwájú Allah subhanahu wa ta'ala kọlọ́n kò ṣọ́wọ́n bẹ̀ bákan náà nínú hidayatu hadhihi al-aya òun náà ní pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó fi rinlẹ̀ fún wa wípé sífà ìmọ̀ tọrẹ ìròyìn ìmọ̀ bùnyàn ní nǹkan ìròyìn tó dáa ni Ọlọ́run Ọba fi eléyìí ìròyìn ara rẹ̀ lilmubalaga bal yadahu mabsutatan ọwọ́ àwọn méjèèjì báyìí òun ò fìgbà kan pàdé rí mabsutatan so wa inda hadha wa innama yadullu ala al-mubalagha fil ata ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run Ọba tí ọlá rẹ̀ ga ọba tó dógóńgó níbi kọ́ máa tọrẹ ni ọrẹ Ọlọ́run Ọba kò láfiwé ìdí ni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí al-imam ibn kathir alayhi rahmatullah ìgbà tí wọ́n fẹ́ kàn mọ́ sí kókó yìí táàfi lè mọ̀ wípé a gbọ́dọ̀ jákàn nínú orí Ọlọ́run tí ó pọ̀ tó ń ṣe fún wa Ọlọ́run kìí ṣahun Ọlọ́run kìí sọba tí wọ́n àmàlẹ̀ ẹ̀mọ́ púpù pé kò dámi lóhùn ibi tó ti ń dá Ọlọ́run pọ̀ ó sì làákàyè Ọlọ́run sọ náà al-Qur'an al-Karim
ọlọ́run ọba ní wa ataakum min kulli ma sa'altumuhu wa ataakum min kulli ma sa'altumuhu èmi ọlọ́run ọba mo máa ń fún yín èyí tó pọ̀ nínú nǹkan tẹ́ ń béèrè lọ́dọ̀ ó ní mo ń fún yín wa ataakum min kulli ma sa'altum èyí tó pọ̀ nínú tẹ́ ń béèrè nínú tẹ́ ń tọrọ ni mo máa ń fún yín wa in ta'uddu ni'matallahi la tuhsuha wa in ta'uddu ni'matallahi la tuhsuha ọlọ́run ní tẹ́ bá ní kẹ́ máa kà lé ní èjì àwọn ìdẹ̀ra tẹ́mi ọlọ́run bá ṣe fún ẹnì kọ̀ọ̀kan yín la tuhsuha ẹ̀ lè ká tán ẹ̀ lè mọ iye innal insana la zalumun kafar ọmọ ṣe ọmọnìyàn ya alábòsí ọmọnìyàn ya aláìmoore ọmọnìyàn ya alábòsí ọmọnìyàn ya aláìmoore àbíkẹ́lá fẹ́ sọ lórí ọmọnìyàn tó ṣe wípé mọ́ṣálásí ó jìnà sí ilé rẹ̀ níwá ma ń wá láti ibi tó jìnà yóò máa lọ sí mọ́ṣálásí yóò lọ máa jọ́sìn fọ́lọ́ yóò lọ máa jọ́sìn fọ́lọ́ yóò lọ máa jọ́sìn fọ́lọ́ tí bá ń rìn yóò máa làágùn yóò máa ṣe wàhálà tí wọ́n á nílò ẹ̀ pé àwọ̀ ọlọ́run tó bá sí ọkọ̀ fún mi kí ní yóò tún rọrùn màá lè máa gbọ́kọ̀ lọ mi ní máa dààmú nígbà tó lọ́run sọkọ̀ fún tán ọba wa mọ́ innal insana la zalumun kafar innal insana yẹn alif wa lam yẹn lil jins òní ìyẹn túmọ̀ sí pé àdámọ́ ìṣesí ọmọnìyàn illa ma rahima rabbi àfi àwọn tọ́lọ̀ ń bá ṣàánú tọ́lọ̀ kò fi wá sínú wọn innal insana la yatgha ar-ra'ahu istaghna ọmọnìyàn tí ó bá ti rí jẹ tó rí mu tó rí ná tó rí lò tó ṣẹ́kù kò ní ṣe tọ́lọ́mọ́ bí tàtẹ̀yìnwá ìjọkùnrin ni ìjọbìnrin ni kò ní ṣe tọ́lọ́ bí tàtẹ̀yìnwá mọ́ innal insana la yatgha so tó bá wá rí bẹ́ẹ̀ kó ní kálukú wa náà ká flashback ìgbà tá tó báyìí bó la ṣe ṣe tọ́lọ́ sí ìgbà tá tún rí bá a ṣe rí só ń lékún ni àbòdíkù kónúkàlùkù bìrẹ̀ lẹ́rẹ̀ ẹlòmí ń bẹ ìgbà tí ó tí wọlé ọkọ kò lè mọ́yàn nẹ́fìlà lórí yóò ti láwọn Qur'an yóò sì gbogbo ẹ̀ ṣùgbọ́n gbà tó ní pé gbogbo ẹ̀rọ sọ̀mùtán bọ́fẹ́ sinwọ́ gan ọmọ ní ọba sinwọ́ àti dìdílẹ̀ yóò dìṣẹ́ innal insana la yatgha an ra'ahu istaghna ọmọ nìyàn sọ pé ọlọ́run tó bá fún mi lọ́mọ má tàrí àwọn ọmọ yìí sójú ọ̀nà tí ẹ nígbà bá fún lọ́mọ tán ọ̀tọ̀ ní nǹkan tí ó mọ̀ ṣe ṣùgbọ́n túmọ̀ sí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó dá wa ó mọ̀ wá ọlọ́run kò fẹ́ kéèyàn máa fíìlì wípé ọlọ́run ò ṣoore fún ọlọ́run bá sọ pé wa ataakum min kulli ma sa'altum ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba yìí lọ́ba tó fún yín min kulli ma sa'altumu ọlọ́run ọba sọ pé wa ataakum kulla ma sa'altum ọlọ́run ọba sọ pé gbogbo tẹ́ béèrè ni mo fún yín hikma wà ń bẹ torí pé tó bá fún wa ní gbogbo tá à ń béèrè á ti parun àìmọye ìgbà tó pé nǹkan míì tá à ń béèrè ìparun wá wà ń bẹ ọlọ́run ò ní fún wa torí pé ó ti mọ̀ pé ìparun wá wà ń bẹ àwọ̀ wà á máa fapá jánú pé kò ṣe báyìí fún mi kò ṣe báyìí fún mi ọlọ́run fi ní wa ataakum min kulli ma sa'altum nínú ọ̀pọ̀ tẹ́ ń béèrè ni mo máa ń fún yín nínú ẹ̀ wa in ta'uddu ni'matallahi la tuhsuha bẹ́ẹ̀ bá ní ká ẹ máa sọ nǹkan àdẹ̀rà tí mi ọlọ́run bá ṣe fún yín ẹ̀ lè kà tán o innal insana la zalumun kaffar nínú ìdáyàtò hadhihi al-aya òun náà ni wípé Allah subhanahu wa ta'ala kathirul ata
òǹlọ́lọ́n ọba tó ṣe wípé ọrẹ rẹ̀ ó bu àyà kò láfiwé ọrẹ rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wà bá a ṣe jókòó yìí tá a bá lè ronú jinlẹ̀ ọrẹ ọlọ́run ọba ò láfiwé. anabi sallallahu alayhi wa alihi wa sallam nínú hadisi tí a fọwọ́ Abu Huraira tí wọ́n gbà wá qala rasulullah sallallahu alayhi wa sallam wal hadisi mukharraju fi musnad imam ahmed. òjíṣẹ́ ọlọ́run ọba sọ wípé inna yamina Allah mal'a la yaghiduha nafaqa. wọ́n ní ṣe rí ọwọ́ ọ̀tún ọlọ́run ọba báyìí ó kún kẹ́kẹ́ fún ọrẹ ọrẹ tí ń bẹ ní ọwọ́ ọ̀tún ọlọ́run bọ́lọ́run ṣe ń ná kò torí ẹ̀ tán. ibẹ̀ yẹn láti gbàgbọ́ yé wípé ẹ̀ sájà máa bẹ́ẹ̀ ó ṣe nǹkan fún lámarín kò sọ pé kò ní ṣe tiẹ̀ náà torí pé nínú àmì kéèyàn ó máa sọ pé ọlọ́run ahun ni nínú rẹ̀ ní kéèyàn ó máa ṣe kéta ẹni tí bá ti ń ṣe kéta tí ń pẹ̀gàn ọmọlàkejì bilisanil hal ní tí ń sọ ni pé orí ọ̀dọ̀ ọlọ́run kéré nígbà tó ti fún lámarín òun kò ní lè fóònù náà láà kò rí bẹ́ẹ̀ bọ́lọ́run fún gbogbo ẹ̀dá pátá ní ìta ń fẹ́ kò dín kankan kù nínú orí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run so tá a bá ti lè nígbàgbọ́ ilé nínú ọkàn èyí ó lè dojú kọ ọlọ́run kéèyàn máa tọrọ orí lọ́dọ̀ ọlọ́run ọmọnìyàn lèyàn ọmọ òpin ẹ̀sìdájẹ́ mi ó lè tè lọ béèrè tèmi kó tó di pé yọ́ta ńlẹ̀ tọ́lọ́run bò rí bẹ́ẹ̀ bí ń fún gbogbo ẹ̀dá pátá ní tí gbogbo ẹ̀dá ń béèrè ìyẹn ò sọ pé kí oore ọ̀dọ̀ ọlọ́run kó tán ẹ̀dá máa bẹ lọ́hùn ní tó bá ti fẹ́ máa tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run kì í sọ̀dọ̀ èèyàn ló ti ń tọrọ abẹ́ Allah subhanahu wa ta'ala àwọn afọ́ àwa ọlọ́run kó bá foríjì wọn ọlọ́run kó bá yọ́nú sí wọn ọlọ́run kó bá kẹ́ wọn kó bá ṣe wọn lọ́mọ àlùjánnà bàtà wà ní kéékèèké tún ju báyìí lọ àtẹ̀lé wọn lóde yẹn ẹnìkan wá ń sọ fún wọn pé àfà ẹ bá bẹ lọ́hùn kọ́lọ́hùn ó ṣe arísìkì fún wa kódà owó mílíọ̀n bẹ́ẹ̀ ni ìsọ́njọ́ lọ́dún náà ni owó mílíọ̀n ìgbà tí mo sì ń sọ yìí àwọn èèyàn sọ̀rọ̀ mílíọ̀n gan thousands ẹni wá ní owó mílíọ̀n kọ́lọ́hùn kó ṣe bẹ́ẹ̀ ni ẹ ṣe wá sọ̀rọ̀ yẹn afá wọn wá dákẹ́ ẹnìkan lọ́dún náà olówó ni nítumọ̀ olówó gbà náà ní ìsinyìí kìí sí olówó mọ́ ṣùgbọ́n nítumọ̀ olówó gbà náà olówó ni ọwọ́ àdìdé afá kẹ́ tó ṣe àdúrà yẹn àní ọ̀rọ̀ tá a fẹ́ sọ wọ́n wá ní kó sọ ó ní tó ń fẹ́ sọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jókòó yìí wọn ò mọ tí ń jẹ owó àwọn táwọn ń sọ̀rọ̀ àwọn mọ owó wípé tẹ́ bá fẹ́ tọrọ nǹkan in tó wà realistic oníkẹ́ẹ̀tì ẹ̀yin mọ tí ń jẹ́ mílíọ̀n láti lè máa sọ pé kọ́lọ́hún kó fún yín ní mílíọ̀n ó sọ pé hundreds ó sọ pé thousand ó sọ pé mílíọ̀n tó ṣe pé bọ́jẹ̀tì orílẹ̀-èdè gan kò tó bẹ́ẹ̀ afáàdé abẹ́sàdúrà ẹmọ tẹ́ mọ́ sọ ẹmọ dán agbára ọlọ́run o àfáà wọn ò tí sọ̀rọ̀ ẹni tó wá tọrọ àdúrà yẹn bó ti ní ẹjọ́ tó dọ́ ọlọ́run sí ọwọ́ bàbá rẹ mo ti béèrè owó yìí àbẹ́wò lóde mi ò lè gbàgbé ọjọ́ náà kódà tí ó gbọ́rọ̀ yẹn fi yanjú àwọn àfáà wọn sọ kankan ẹni yẹn láti pé sí ọwọ́ bàbá rẹ ni mo ti béèrè mílíọ̀n kí ni wàhálà tiẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ wípé béèrè tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run la yu'jizuhu shay kò sí nǹkan kan tó kó Ọlọ́run lágara lókùrúgbà tó bá ti béèrè àti ṣe aburú fọ́mọlàkejì kìí ṣe pé tó ń tọrọ yẹn ẹ̀ṣẹ̀ ni wala qati'ata rahimin kìí ṣe pé tó ń tọrọ yẹn ó fẹ́ fi já okùn ẹbí kìí ṣe pé tó ń tọrọ yẹn òfin tọrọ aburú fọ́mọlàkejì tó bá ti fẹ́ bí lọ́dọ̀ Ọlọ́run bal yadahu mabsutatan
yunfiqu kayfa yasha. Ẹwà Nabi Ibrahim alayhi salatu wassalam yóò tọrọ àdúrà fúnra rẹ̀, yóò tó tọrọ fáwọn àrọmọdọ́mọdọ́mọdọ́mọ, Ọlọ́run sì gbà. So nínú àyà yìí òun náà ni pé ká má fojú kéré agbára Ọlọ́run. Wọ́n ní Ọlọ́run ó kọ́lé fún ọ, ó sọ pé 15,000 ní sálárì rẹ̀ lóṣù, lọ́kọ́lọ́ pẹ̀lú sálárì rẹ̀ lọ́lọ́run fẹ́ mi sálárì sí kó tó kọ́lé fún ọ. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam, Ànábì ní inna yamina Allahi mal'a la yaghidu nafaqa. Ọwọ́ ọ̀tún Ọlọ́run ó kún fún ọrẹ, kò sí bọ́lọ́run ṣe ná ọrẹ ń tó kò torí ẹ̀ kò dínkù. Sahhahul layli wan nahar, Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga, àtọ̀sán àtòru lọ́lọ́run ọba ń tọ̀ rẹ̀. Ní òru kílẹ̀ tó mọ́lé ní Ọlọ́run ló mọ iye àwọn tó ti ta lọ́rẹ ọmọ tí wọ́n ti bímọ kílẹ̀ ò tó mọ́. Ọlọ́run ló mọ iye ẹni tó ti pé ìgbà tó fẹ́ sùn ní máa ń pa fóònù ṣùgbọ́n kò pa fóònù mistakenly, kò pa níbi aago kan òru ní kọ́ọ̀lù kan wọlé pé hello ẹjọ́ sẹ́yìn ni bàbá bricklayer, bẹ́ẹ̀ ni èmi ní ìpòtọ̀, wọ́n ní tílẹ̀ bá ti mọ́kẹ́ yọjú àwọn kan ló júwe yín fún wa o. Jàmáà ibi iṣẹ́ tán pè sí yẹn ibi tí ó ti di multimillionaire ni. Àtòru àtọ̀sán Ọlọ́run bá ń tọrẹ. Nínú ọrẹ Ọlọ́run òun náà ni wípé gbogbo òru ó fi mí ni. Ọlọ́run ò ní kí mímí yóò dúró, ọrẹ kan lọ́ta tilẹ̀ fi mọ́. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àtòru àtọ̀sán ní ń tọrẹ. Ara'aytum ma anfaqa mundu khalaqa as-samawati wal arda. Anábìnrin sẹ́yìn ò kíyèsí ni láti gbà tí Ọlọ́run Ọba ti dá sánmà àti ilẹ̀, ẹ̀wù ọrẹ ti ń ta láti gbà náà. Fa innahu lam yaghud ma fi yamini, bẹ́ẹ̀ sì ni ti ń bẹ lọ́wọ́ ọ̀tún Ọlọ́run Ọba tọ́lọ́run kó sọ́wọ́ ní ọrẹ kò dínkù láti gbà náà dì sí, kò dínkù, ó ń pèlé kìí sí ni. Qala wa arshuhu ala al-ma', alárasí Ọlọ́run Ọba orí omi lọ́lọ́run gbélé o. Wa fi yadihi al-ukhra al-qabd yarfa'u wa yukhfidu, ní ọwọ́ Ọlọ́run Ọba kejì Ọlọ́run bá máa ń fèyàn dára, ó ń fèyàn òfin dára, ó lè dì lẹ́nu fẹ́lòmí, ó lè là fẹ́lòmí, ó lè ní kẹ́lòmí ọ̀gá, ó lè ní kí mi ọ̀wálẹ̀. Yaf'alu ma yasha, ọba ṣe yóò wù lọ́lọ́run kọ́lọ́run kó dára tí ó máa dùn máa wánú fún wa. Qala yaqulu Allahu ta'ala, nínú ẹgbà wá èyí tí al-Imam al-Bukhari wa Muslim táwọn gbà wá, wọ́n ní Annabi sallallahu alayhi wa sallam ó sọ pé Ọlọ́run sọ pé unfiq alayk, ìwọ ọmọ Ànábì Adam láwọ́ kémi náà lè láwọ́ sí ọ, torí pé aljaza min jinsil amal, ẹ̀san tọ́lọ́run máa fún kó wá níbàámu sí ń tá a ṣe náà láfi máa gbẹ̀san. ọ̀fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run sáwọn èèyàn rí gbà lọ́dọ̀ tiẹ̀ náà, kódà nínú téèyàn máa fi ṣe wàsílà lọ́sọ́dọ̀ Ọlọ́run òun náà ni pé Ọlọ́run wọlá pé èmi náà mò ń tiraka ni ṣùgbọ́n mo ṣe fọmọlà kejì, Ọlọ́run ṣe fẹ́mi náà, nínú àdúrà tí wọ́n ń gbà yìí. torí pé Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run Ọba ó sọ fún wa wípé unfiq alayk, ìwọ náà ná sójú ọ̀nà Ọlọ́run kọ̀ wá wù nítorí Ọlọ́run ó ṣe fún wa náà. So nínú ọ̀nà tí Ọlọ́run fi máa ń gbà yà rísìkí èèyàn, nínú ọ̀nà tí Ọlọ́run fi máa ń mú kòtókòtó kúrò ní ìgbésí ayé èèyàn, kéèyàn má jà wọn, bó ti wulẹ̀ kó mọ́ kéèyàn yàwọ́, bó ti wulẹ̀ kó mọ́ kéèyàn máa lámójú kúrò.
ẹ jẹ́ ká fi nǹkan kan ẹ jẹ́ ká fi kíyèsí. ẹ máa wo àwọn ọmọ ẹ̀yà wa nílẹ̀ Haúsá, tí Haúsá bá ń ta ìrèké tó ń tì í lọ nínú wíbárò tó bá fẹ́ rà lọ́wọ́ rẹ̀, tó bá níye kan báyìí ló fẹ́ tà, tó bá níye tí mo nílé lé, tó bá ní alibarika ọlọ́run barika sọ́nà bisimilá bisimilá, ó lè ní kó máa mú lọ kó o san ètò wíwù náà, kódà àgbà mi ò lè gé fún ọ ń bẹ̀ pé kò mú. ẹ sì wá gbogbo ibi táwa wà yìí ọlọ́run ó fa alibarika sí kò sí nínú ọjà tiwọn ara o yọ gbà lágbàlé kódà yóò lò níbi tìlẹ́wò. ẹ wá máa fi àlùbáríkà ọjà méjèèjì ẹgbẹ́sẹ̀gbẹ́ ara wọn, èwo làlùbáríkà ọlọ́mọ wọ̀ mẹ́. so kéèyàn máa lámojú kúrò, kì í ṣe wípé ọjà ẹ̀kan náà, kì í ṣe pé orí tẹ̀kan ẹ̀ náà ló ti rí gbogbo èrè ayé, èèyàn máa yọ síra wọn náà. ìdí ni tí Ànábì sallallahu alayhi wa sallam tọ́lọ̀ fi sọ pé ẹ̀yin ọmọ Ànábì Adam ẹ̀yàwó ẹ̀ láàánú lójú o, ẹ jẹ́ pé àwọn èèyàn náà tó bá gbé bùkátà wà bá yín bẹ́ẹ̀ bá ṣe lágbára ma àbí ẹ bá ṣe lágbára tó, ọlọ́run kúkú rí, ó mọ tí wọn náà ń fẹ́ tí wọn náà bá ti béèrè lọ́wọ́ rẹ̀. tó nínú àwọn ìdáyà hadhihi àyà òun náà ni wípé ìwà ahun èèyàn fi máa dènà oore mọ́ra rẹ̀ ni. bọ́kùnrin bá láhun ó fi dènà oore mọ́ra rẹ̀ ni, bóbìnrin bá láhun ó fi dènà oore mọ́ra rẹ̀ ni. ọkùnrin tí ẹ̀ wá tún là díẹ̀ níbi ìwà ahun, àwọn obìnrin wọ́n wọ́pọ̀, àwọn tó láhun pọ̀ nínú àwọn obìnrin. ló fi jẹ́ pé ẹ mọ̀ ráwọn obìnrin ó tẹ́ wọn lọ́rùn kán lọ bá ọkùnrin láti béèrè ìrànlọ́wọ́ ju kán lọ bá obìnrin ẹgbẹ́ wọn lọ. ó tẹ́ wọn lọ́rùn ẹgbẹ́ àbú ẹ dákun fẹ́ rí yóò ṣé kò sí, ẹ dákun ẹ má bínú, látàná òun àtọmọ àwọn orí nǹkan jẹ, àbúrúsì kọ́ bá pọ̀pọ̀tọ̀ ọ̀dà 1000 ẹgbà ọlọ́wọ́ kún yín lọ́wọ́. kí ló dé tí òfin lọ bá àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀? kò nílè lọ bá wọn, ìmá kọ́ má ṣe fún, ìmá kọ́ má fi ṣe yẹ̀yẹ́, kọ́ má fi ṣe lẹ́yà àbí fún dìmí. so ìdí yẹn tó fi jẹ́ wípé ìgbà tí Ànábì sallallahu alayhi wa alihi wa sallam tánàbí sọ pé àwọn obìnrin ni yóò pọ̀jù nínú náà sallallahu alayhi wa sallam, ìtànàbí fi sọ fún wọn pé tí wọ́n lè fi là nípa Ànábì ní ẹ má ṣe sàdákà, ẹ má ṣe tọrẹ àánú, torí pé nínú tí máa ń láàyàn, ọ̀kan nínú tí máa ń jẹ́ sábàbí téèyàn fi ní wọná an-nafaqa, kéèyàn yàwó. Ànábì sallallahu alayhi wa sallam, Ànábì ní ittaqun nara walaw bi shiqqi tamra. òtíṣẹ́ ọlọ́wọ́ bá ní ó dọ̀wọ́ yín o, ẹ ṣọ́ra fún tó lè gbé yín wọná, ẹ ṣọ́ra o, ẹ mójútó ìtọrẹ àánú o, kódà kó ṣe wípé ìlàjì èso dábínù ló lè kán méjì tó fi ṣe sàdákà, ẹ mójútó. Ramadan ló ń bọ̀ yìí, kí ni ìpinnu rẹ ní Ramadan? at least ó yẹ kí n ṣe sàdákà, kódà bó ṣe dábínù kan báyìí àfá ẹbí sínú lọ owó kọra kóńgò dàbínù kan kí Ramadan ò tó dé. kóńgò dàbínù kan sáni yìí ẹyọ ọjọ́ wà mẹ́ yóò jọgbọ̀n lọ àbí òní jọgbọ̀n lọ, ẹyọ kan ìbínú yìí sàdákà. sàdákà ò sì mọ lówó nìkan, ìmọ̀ràn nígbà míì sàdákà náà, ìtọ́sọ́nà sàdákà náà. nínú áyàtà kàyí Ọlọ́run ọba lòdì sí kéèyàn ó jẹ ahun. nínú àwọn nǹkan tí sì máa ń sọ èèyàn dáhùn lásìkò tá a wà, èèyàn ní lọ́wọ́ téèyàn ó sì máa gbégbèsè aláìní, tí nǹkan téèyàn bá ti fẹ́ ṣe bá ti pọ̀ ju téèyàn ní lọ, ní máa ń sọ èèyàn dáhùn. ala sabilil mithal, ó ní 50 million lọ́wọ́, 50 million ìwọ ló ní ó jẹ gbèsè, wọ́n wá ní ẹ̀dá sí tọ́lọ́, àbẹ́nìkan wá bọ́ òní bùkátà 100,000, ó wá sọ fún pé
kò sówó. Ìwọ náà ló sì sọ lójú ẹ̀ pé o ní 50 million lọ́wọ́, ọwọ́ ni ṣé pé ẹnìkan wá sọ fún ọ pé ṣé bẹ́ẹ̀ lẹ́yìn ní 50 million lọ́wọ́, ẹnìkan béèrè 100,000 ẹni ò sí bẹ́ẹ̀ ni òun ní 50 million lóòótọ́ ṣùgbọ́n òun ní pírójẹ́ẹ̀tì 60 million, owó yìí ò tí pé òun sì ní 10 million, so tó ń bá tún lọ yọ 100,000 nínú 50 million yẹn owó yìí ò ní pé. Nítọ́pọ̀lọpọ̀ àwọn tó ní fi máa ń já wọn nìyẹn, project náà ti máa gbé síwájú ó ti máa pọ̀ jù, tó bá títí ń parí èyí wọ́n tún bọ́ sí mi, at the end of the day wọ́n mọ̀ lákòsówó kòsó lóòótọ́ dẹ̀ ni wọn ò ní ṣùgbọ́n wọ́n sì ní, àmọ́ wọn ò ní lè ṣe. àwọn yẹn náà ń pè ní ẹrú ayé, kọ́lọ́mù bá subhanahu wa ta'ala kò sọ wà ń bẹ̀. òun ti gbàgbé wípé 50 million tó sarajọ yẹn ságbára rẹ ló fi sarajọ, 10 million tó kù náà ọba tó ṣe 50 million yẹn yóò ṣe. ẹ jẹ́ ká kéè sára ìwà ahun, ìwà kó má dín rárá, ìwà ahun ló jẹ́ bẹ́ẹ̀, ó sì máa dènà oore. bákan náà kẹ́lòmí máa lérò wípé bóyá àwọn tó bá ti ní lọ́lọ́run fẹ́ kán ṣètọrẹ àánú, àwa tá a bá ní ọlọ́run ti exempt àwa rárá o. lè yóò fi dò sáàtì min sáàtì àmọ́ qudira alayhi rizqu falyunfiq mimma ataahu. ẹni tó bá ní púpọ̀ kó ná púpọ̀, ẹni bá ní kékeré náà nínú kékeré nínú díẹ̀ náà wọ́n yà hùn, ìwọ náà náà nínú kékeré tó ní ẹ̀. eléyìí ni àwọn ìdáyàt tó ń bẹ nínú àyà yadullahi maglula gullat aydihim. ọlọ́ni wala yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika tughyana wa kufra. ọlọ́ni Kùránì ta sọ̀kalẹ̀ fún rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam yìí, báwọn kan sì ń gbọ́ tí wọ́n mọ̀nà látara rẹ̀, àwọn aláìgbàgbọ́, àwọn mùnáfìkì, gbogbo ìgbà táwọn bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, iṣẹ́ tó yẹ kí Kùránì ó ṣe lára wọn kì í ṣe o. tughyanan wa kufra, níṣẹ́ náà máa ń lékún ní kíkọ̀tọ̀ Ọlọ́run, bákan náà wa kufra wọn ó sì máa lékún gbígbẹ́rù gbárí sọ́lọ́run àti ní ti kíkọ̀tọ̀ Ọlọ́run ni. wa alqayna baynahum al-adawata wal-baghdha'a ila yawmil qiyamah. Ọlọ́run ní ṣe ra wọn aláìgbàgbọ́, àwọn mùnáfìkì, èdè àìyedè, àìgbọ́ra ẹni yé kò ní tán láàrin wọn láíláí. qala Ibrahim an-Nakha'i, al-imam Ibrahim an-Nakha'i wọ́n ní wa alqayna baynahum al-adawata wal-baghdha'a, wọ́n ní kọ́ al-khusumat wal-jadalu fi ddin. ó náà ní ìjà, àìgbọ́ra ẹni yé nínú ẹ̀sìn kò ní kú láàrin. tí a bá wo ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ yìí, gbogbo gbàtà bá ti ń fìṣe sí wá kọ́sí àwọn Yahudi, àwọn nǹkan tọ́lọ̀ ní yóò máa ṣẹlẹ̀ sí wọn yóò máa ṣẹlẹ̀ sáwa náà. ẹjá wo àwùjọ àwọn mùsùlùmí lé, ẹ wo àwùjọ àwọn àfáà, òní ìjà, ọ̀la abúrẹ́ ẹni, ọ̀tún láti rẹ ni mọ́lé. ẹ jẹ́ ká kíyè sára, ṣé kìí ṣe pa tí ń kọ́ sí àwọn Yahudi báyìí? nítorí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó pàkíyèsí wa pé tá a bá gbàgbọ́ yé ti ń bẹnu ọ̀rọ̀ Ọlọ́run, tí a bá lò ó tí ó sì nípa dáadáa nínú ìgbésí ayé wa, ní tó ń ṣẹlẹ̀ yìí kò yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn Yahudi tá bá gbọ́rọ̀ Ọlọ́run Ọba al-Qur'an tó ṣe wípé àwọn kan gbọ́ ó tọ́ wọn sọ́nà, táwọn bá ti ń gbọ́ al-Qur'an yẹn, Ọlọ́run bá ní Qur'an tí wọ́n ń gbọ́ yẹn, wala yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika tughyanan wa kufra. ọ̀gọ̀rọ̀ àwọn Yahudi wọ̀nyí gbígbọ́ Qur'an wọn tó bá ń gbọ́, kàkà tó kó yẹ kó lé wọn kún ní iman, yóò máa lé wọn kún ní tughyanan, ìgbẹ́rùgbẹ́rí, wa kufra àti àìmọ̀ọ́rẹ́ sọ́lọ̀. afọ́wà Ibrahim an-Nakha'i wọ́n wá túmọ̀ tughyana wa kufra, wọ́n túmọ̀ rẹ̀ sí al-khusumat wal-jidal fi ddin, ìjà, ìyàn nínú ẹ̀sìn. ẹ jẹ́ ká wá apply ọ̀rọ̀ yìí sí ti ń ṣẹlẹ̀ láàrin àwa mùsùlùmí. ẹ̀rí pé ti ṣẹlẹ̀ náà nìyẹn.
a jẹ́ pé solution rẹ̀ náà ni pé ká padà sínú al-Qur'an káfà kọ̀ọ̀kan ló ti bẹ nínú al-Qur'an àfi bí ẹni pé kò tiẹ̀ sí àlàáfù kálá mójúkúrò bẹ́ẹ̀ ni pé kò sínú Qur'ani ma bẹ́ẹ̀ ni pé kò sínú Qur'ani wa qulu linnasi husna ká sọ̀rọ̀ dáadáa nípa ọmọ ìyá wa bẹ́ẹ̀ ni pé kò sínú Qur'ani ma bẹ́ẹ̀ ni pé kò sínú al-Qur'ani pé wala tajassasu bẹ́ẹ̀ ni pé kò sínú al-Qur'ani ma bẹ́ẹ̀ ni pé kò sínú al-Qur'ani wala yaktab ba'dukum ba'dan ẹ má sọ̀rọ̀ ọmọlàkejì láì dá lẹ́yìn bẹ́ẹ̀ ni pé kò sínú al-Qur'ani ma gbogbo ògbà tí gbogbo àwọn tán bá pàpè mọ́ra ẹ̀sìn tán pàpè mọ́ra súnà tán pàpè mọ́ra al-Qur'an tí wọn bá ti lo tí wọ́n ń sọ lẹ́nu yẹn má ìntẹ́ mọ̀rí láàrin wọn náà ni al-khusumat wal-jidal fid-din gẹ́gbọ́ ìṣẹ̀lẹ̀ sáwọn al-Yahud so yẹn túmọ̀ sí wípé gbogbo àwọn àyàtà bá ń kànú al-Qur'an tí bá ń tọ́ka sáwọn Yahudi lókùrúgbà táwọn náà bá ti ń ṣe bí àwọn Yahudi yẹn náà nǹkan yóò ṣẹlẹ̀ sáwọn náà nǹkan yẹn yóò ṣẹlẹ̀ sáwọn náà torí parí Yahudi hadhihi umma àwọn wọlé àwọn Yahudi umma yìí Nasara hadhihi umma ìyẹn túmọ̀ sí pé lókùrúgbà tí àwọn al-umma yìí náà tá a bá ti ń kọ́ sí àwọn Yahudi tá a bá ń kọ́ sí àwọn Nasara àwọn tí Ọlọ́run fi gbé wọn gégùn yẹn pé yóò máa ṣẹlẹ̀ láàrin wọn kí làwọn náà rí lẹ́nu nísìn al-khusumat wal-jidal tarwij al-khusumat bayna al-ulama tarwij al-atba' al-khusumat bayna al-ulama àwọn tí ń tẹ̀lé àfáà kọ̀ọ̀kan ìdùnnú tí wọ́n ni wípé káwọn àfọ́ ọmọ forígbárí ìdùnnú tí wọ́n ní ẹ̀ láwọn àfáà fi sọ wípé wailun lil ulama min al-atba' wailun lil ulama min al-atba' ègbé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí ò kíyè sára nípa àwọn tó ń tẹ̀lé mélòó ni àfáà mi tí ọgbọ̀n kankan àwọn tí ń tẹ̀lé ní ògbò àbà ẹgbọ́n tí ẹni lágbàdá tó sọ ń pààyín òun náà bà bẹ̀rẹ̀ wọ́n tún lọ gbé bó náà ẹgbọ́ wípé ọ̀rọ̀ tẹ́ sọ́njọ́ yẹn lámọ̀rímọ̀ ti ṣe rọ́dù fún yín ẹgbọ́ ni wailun lil ulama min al-atba' lókùrúgbà tí a bá ti lo ti ń bẹnu al-Qur'ani yẹn tá ń gbọ́ tá ń ké tá a ha gbogbo ọ̀nà tó fi ń kà lámọ̀ ká gbogbo hadisi tó tó àyà kọ̀ọ̀kan lámọ̀ ṣùgbọ́n àlò àti dàbí Yahudi náà nìyẹn wa alqayna baynahum al-adawata wal-baghdha ila yawm al-qiyamah al-imam Ibrahim an-Nakha'i alayhi rahmatullah wa ni qala al-khusumat wal-jidal fi ad-din wọ́n ní túmọ̀ ẹ̀ ní pé ìjà bóòbó pa bóòbó bùlẹ́sẹ̀ nínú ẹ̀sìn tí Ọlọ́run fi ṣe ìdíyàjẹ́ fáwọn Yahudi ni tó lókùrú gbàtàwà náà bá ti ń kọ́ ṣe wọn ibi Allah subhanahu wa ta'ala kó mọ́sẹ̀ ìṣàánú wọn Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run bá ní kullama awqadu naran lil harbi atfa'a Allah wa yas'awna fil ardi fasada wallahu la yuhibbul mufsidin Ọlọ́run ní gbogbo ìgbà tí àwọn Yahudi tí wọ́n bá ti ń dáná ogun iná ọ̀tẹ̀ tí wọ́n fẹ́ kẹ́yìn mùmínì kẹ́ kó sínú ẹ̀ atfa Allah Ọlọ́run máa pa náà ìyẹn túmọ̀ sí wípé kò sí bá a ṣe fẹ́ ṣe tó kásàmọ́ bẹ́lọ̀ ní tiwa àndọ́n sí richard nípa ìtì àwọn Yahudi kìíní kullama awqadu nara al-harb atfa Allah ṣe bí n ta bá rí láàmà n ta rí pọ̀ àbíkádìrò mọ́tọ́lọ́ kọ́lọ̀ kó máa pa iná ọ̀tẹ̀ táwọn ọ̀tá Islam tí wọ́n ń dá fún Islam àti gbogbo mùsùlùmí lágbàáyé àdéhùn tọ́lọ́run ni ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú táwa náà bá di ẹ̀sìn wa mú Ọlọ́run ní kullama awqadu nara lil harbi atfa Allah gbogbo ìgbà táwọn aláìgbàgbọ́ wọn ní tí wọ́n bá ti ń dá iná ọ̀tẹ̀ iná ìparun fún ẹ̀yin mùmìnì Ọlọ́run ní mo ti ṣe tán láti máa pa iná náà ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú pé ìjáwà náà dúró tọ́lọ́run Ọlọ́run ní wa antumul a'launa in kuntum mu'minin
ẹ̀yin lẹ́ẹ̀ máa lékè ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé tẹ́yìn náà bá dúró ti gbàgbọ́ ni o. àfáà Ibn Kathir wọn ni kullama aqadu asbaban yakidunaka biha, gbogbo ìgbà táwọn aláìgbàgbọ́ tí wọ́n bá ń pètè pèrò láti dètè sírí ànábì wa kullama abramu umuran yu'aribunaka biha, gbogbo ìgbà tí wọ́n bá ti ń fẹnu kò lérí àti gbógun ti rí ànábì sallallahu alaihi wasallam, lórí àti gbógun ti Islam àtàwọn mùsùlùmí, abtalaha Allah, ọlọ́run ọba yóò fọ́ igbá yánga wọn, ọlọ́run fọ́ dànù. wa radda kaydahum alayhim, gbogbo ète wọn yẹn ọlọ́run dá lé wọn lérí. wa haqa makruhum asayyi'u bihim, gbogbo ète bú yẹn yóò padà sẹ́rí padà lọ́sọ̀dọ̀ wọn. àdéhùn tọ́lá ni wallahu la yuhibbu mufsidin, nítorí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga, ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olùbilẹ̀jẹ́. so àyà yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala, ọlọ́run ní kó di mímọ̀ fún wa nù àyà tí a tún yìí pé àwa mùmínì ẹ jẹ́ ká dìrọ̀ mọ́ òfin Allah subhanahu wa ta'ala, níbi ká lo ohun tí ń bẹ nú al-Qur'an, níbi ká bẹ̀rù ọlọ́run, ibẹ̀ ni àṣeyọrí wá wà, ibẹ̀ ni ìjọ kan ṣoṣo wá wà. ṣùgbọ́n níbi pé ń ta ké ká má lò alọ́maké ó ní àbáwọn àfà ẹlòmí ìdùnnú rẹ̀ ó ní pé káwọn àfà ọmọ forí gbárí, ìdùnnú ti ẹni. gbogbo ẹ̀yin tẹ́ wà nípò bẹ́ẹ̀ ẹ̀yin nu ọlọ́run o, gbogbo ẹ̀yin tẹ́ ń da sùfúfù ulama ìsúnnà, ẹ̀yin tẹ́ ń da àwùjọ àwọn àfáà súnnà tẹ́ ń dàrú, nínú ẹ̀yin tó ṣe wípé àkíní kan bá tí ó bọ́ lé kéwú ń lọ́pọ̀lọpọ̀, ẹlòmíì lọ so máa àfáà kan nítorí wípé ó kórìíra àfáà mi, yóò wà lọ so máa àfáà yìí. ó ti mọ̀ pé tó ń bá sọ̀rọ̀ sáàfáà ìyẹn ọ̀rọ̀ òun ò nítumọ̀, yóò wà lọ máa lo ahọ́n àfáà mi, kò ní sọ dáadáa àfáà kẹgbẹ́ ẹ̀ túnbọ̀n tó sọ ni, yóò fẹ́ kẹ́ni ó máa na ẹni ẹni pàṣán ọ̀rọ̀. bẹ́ẹ̀ sì ni àwọn àfáà méjèèjì yẹn kò síjà láàrin wọn o, ṣùgbọ́n ní ó lọ máa lò ó nítorí pé òun kulẹ̀ kórìíra àfáà yẹn tẹ́lẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀yin àtibá tẹ́ ń tẹ̀lé àwọn àfáà, ẹ̀yin nu ọlọ́run. abẹ́ Allah subhanahu wa ta'ala, ọlọ́run kó má ṣe kí sáwùjọ àwa mùsùlùmí o, pàápàá jùlọ àwọn àfáà súnnà, ọlọ́run ọba kó bá wa lé ṣètọ́nù, kó bá wa lé jìnnà, kó jẹ́ kí ẹnu wọ́n kò lórí dáadáa ẹ̀sìn àti súnnà anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. inshallah ta'ala lórí àyà yìí ibẹ̀ láti dá tafsir dúró. tó bá di ìjókòó tí ń bọ̀ a máa sọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ààwẹ̀ Ramadan inshallah ta'ala, kó lè máa jẹ́ ìpalẹ̀mọ́ fún oṣù Ramadan. so tafsir ibi tá a bá lè á dá dúró, ìyókù tún di ẹ̀yìn Ramadan. tafsir táwa máa ṣe àwọn àyà tó ní ṣe pẹ̀lú Ramadan, tó ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ àwẹ̀ Ramadan, láti lè jẹ́ ká máa ní ìfura mọ̀ pé Ramadan ti ń wọlé, láti lè jẹ́ ká lè máa palẹ̀ mọ́ fún Ramadan. torí pé àwọn ìdájọ́ mi ń bẹ tọ́pọ̀lọpọ̀ wa a mọ̀ ṣùgbọ́n a ti gbàgbé. tá a bá wọnú Ramadan a lè ṣe àṣìṣe, a lè má rántí mọ́, ṣùgbọ́n ká ti sìn mọ́ ara wa létí ká lè ní ìpalẹ̀ mọ́ èyí tó nítumọ̀ fún oṣù Ramadan. abi Allah subhanahu wa ta'ala, Allahumma ballighna Ramadan salimina ghanimin, ọlọ́run ní kí Ramadan kó bá wa láyé o, lẹ́ni tí ó ṣàǹfààní pẹ̀lú oṣù náà, lẹ́ni tí ó ní ìbùlápá dáadáa birahmati ya arhamar rahimin. kí a tó ka ìbéèrè kan tí oníbéèrè kan béèrè lánàá, iṣẹ́ mọ́ṣáláṣí wa abi Allah subhanahu wa ta'ala kó mọ́ṣá kún wa lọ́wọ́, kó ràn wá lọ́wọ́,
kó bá ní ṣe níbi tó dé owó tá a ní bùkátà sí láti fi ṣe sólà tá a fẹ́ ṣe mo gbọ́ wípé tá a bá rí 1.5 million báyìí yóò parí iṣẹ́ náà ṣe ń pa alá ní bùkátà sí 5 million níta ti nílẹ̀ ó ti tó bí 3.5 pẹ̀lú àwọn nǹkan tá a ti rà so tá a bá rí 1.5 million pẹ̀lú ògbó ọlọ́run yóò parí iṣẹ́ náà ó wù wá abẹ́ Allah subhanahu wa ta'ala kó bá a jẹ́ kó já sọ́rọ̀rùn ká lo ìmọ́lẹ̀ sólà yẹn ká fi bẹ̀rẹ̀ Ramadan kó má jẹ́ pé tá a bá ń kírun tarawih lọ́wọ́ ewúrẹ́ ká kọlu jẹnẹrétọ̀ wáyà yọ gbogbo àwọn nǹkan wọ̀nyí afẹ́fi sin Allah subhanahu wa ta'ala náà ni pàápàá jùlọ lágbègbè ibi táwa wà yìí abẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣe kún wa lọ́wọ́ kó lo èmi àti ìwọ ní sábàbí dáadáa láti lè rí iṣẹ́ Allah subhanahu wa ta'ala ṣe tá a bá gbàgbé asàlàyé fún wa pé sọ́dákọ́tù jàríyà àmọ́ ilé ìta lè ṣe níbi 2 million ṣùgbọ́n àwọn afẹ́lẹ̀ yìí tí ó tọ́jọ́ tí ó sì lágbára láti lè gbé gbogbo àwọn nǹkan tá ní bùkátà sí nínú masjid kò sí nǹkan tá ń ṣe nínú masjid náà ju tá ń ṣe yìí náà lọ abẹ́ Allah subhanahu wa ta'ala kó lò wá ní sábàbí dáadáa sọ́dákọ́tù jàríyà tó tóbi púpọ̀ òní eléyìí fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fún ní kápá láti lè dá sí abẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣe kún ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ kó bọ̀ wá láṣìírí account details masjid ọ̀nà ní GT Bank 051993459 GT Bank Darus Sunnah Islamic Foundation Mosque kọlọ́n subhanahu wa ta'ala kó jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká ní ipa tó ní túmọ̀ lérí ẹ̀ ọmọ ìyá wa tí a ń gba ìtọrẹ àánú fún nípa àìlera ojú tó ń bá ọmọ ìyá wa náà fínra ní ìgbàgbọ́ àti ìpinnu pé pẹ̀lú ògo Ọlọ́run tí ó bá di ọ̀sẹ̀ àkọ́kọ́ sí kejì nínú oṣù February náà ni wọ́n fẹ́ ṣiṣẹ́ ojú náà kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó má ṣe bá dá ìríran ọmọ ìyá wa náà padà kọ́lọ́wọ́n wọ́n sì gba ìríran tẹ̀ nìkọ̀ọ̀kan wa owó tí à ń wá kò tí ì pé owó náà ò tí ì pé owó ń sì kú bí 600,000 tí yóò fi pé abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó lu ẹnì kọ̀ọ̀kan wa náà ní sábàbí dáadáa bi rahmatihi ya arhamar rahimin àkáǹtì tí a ń gba eléyìí náà sí First Bank 30 69 80 16 12 30 69 80 16 12 First Bank ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó mọ́ṣẹ́ fún ọmọ ìyá wa náà ní àlàáfíà ó sì lo ìta fẹ́ ṣe ní sábàbí ìwòsàn fún kó wá ṣàmì ẹnì kọ̀ọ̀kan wa náà kó má gba ìmọ́lẹ̀ ara wa ẹni tí ò bá wá lágbára kankan bó ṣàdúrà náà ìwọ náà bẹ̀ lọ́hùn kọ́lọ́n kó bá fún lálàáfíà ìwọ náà bẹ̀ lọ́hùn ní tá a fẹ́ ṣe sí mọ́sídìí wa kọ́lọ́n kó ṣe ní rọrùn al-kalimatu tayyiba sadaqa ọ̀rọ̀ dáadáa náà àdúrà sadaqa náà ni kọ́lọ́n bá kọ́ wọlé àtòbí rẹ̀ olùgbogbo náà ní sábàbí dáadáa bi rahmatihi ya arhamar rahimin oníbèrè kan béèrè kan lánàá a sòrè dáhùn rẹ̀ kó tó di pé a dìde oníbèrè wípé nípa àwọn oníṣẹ́ ọwọ́ tó jẹ́ mùsùlùmí pé lápòjúwe ẹni tó jẹ́ bricklayer àbí kápẹ́ńtà àjọsọ́jọ wáyé láàrin òun àti ẹni tí ó gbéṣẹ́ fún wípé àwọn nǹkan tí ó fẹ́ lò fún ìkọ́lé yóò ra blọ́ọ̀kù ni yóò ra sìmẹ́ǹtì ni iye báyìí ò ní yóò náà ẹni tó sì gbéṣẹ́ fún ó sì san owó náà iye tó sọ ó sọ sínú àkáǹtì bákan náà owó tí wọ́n fi kó
gbogbo àwọn materials yẹn wá sí site ẹni yẹn náà ó tún san. wọ́n ní ǹjẹ́ kápẹ́ńtà àbí bricklayer só wá lẹ́tọ̀ọ́ kó tún wá fi kún lápèjúwe nísìn gbogbo nǹkan tán fẹ́ rà 5,000 ni wọ́n ń ta nǹkan kan yóò pè ní 5,800 yóò fi 800 kù yóò wá sí owó lérí gbogbo nǹkan yẹn lẹ́yìn ìgbà náà yóò tún gba owó iṣẹ́ ǹjẹ́ nǹkan yẹn só lẹ́tọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́. tó bá ṣe pé kápẹ́ńtà àbí bricklayer yẹn owó ara rẹ̀ ló lọ fẹ́ra gbogbo materials yẹn tó wá tà fún oníṣẹ́ ó lè fowó lé torí pé business ló náà ṣe. ṣùgbọ́n tó bá jẹ́ pé owó ẹni tó níṣẹ́ náà lẹ́fẹ́ bá fẹ́ra gbogbo nǹkan yẹn ẹ̀ tún gbọ́dọ̀ fowó kún mọ́ ó lè máa jèrè lórí owó lówó. àmọ́ tó bá ṣe wípé èló ni ó parí ilé yìí kankan iye cement báyìí la need ẹ mọ́ wọ́rí màá supply gbogbo ẹ sanwó ẹ̀ fún kò sí láì fún bẹ́ẹ̀ tó bá kún lọ supply rẹ̀ ó lè fi owó lé gẹ́gẹ́ bí profit tiẹ̀ náà. àmọ́ tó bá ṣe pé ẹni tó níṣẹ́ òun ló san owó kódà tó fi dórí transportation òun ló san gbogbo ẹ̀ ó tún gbọ́dọ̀ fi owó kún owó materials yẹn mọ́ tí ẹ ní owó workmanship tó fẹ́ gbà ní ẹni tiẹ̀ owó iṣẹ́ òun ni kò sí kò gbà. àwọn èèyàn tó wá gbéṣẹ́ fáwọn oníṣẹ́ náà nígbà míì wọ́n máa ń ṣàbùsí. ìwọ tó rọ̀ ọ́ lọ́rùn láti lè ná almost 10 million fún material tó yẹ pé ẹ̀ẹ̀kan tí wọ́n béèrè báyìí ló transfer 10 million. ẹni tó wá fẹ́ ṣiṣẹ́ bricklayer àbí carpenter tí ó ṣiṣẹ́ ó wá sọ pé owó iṣẹ́ tòun o 500,000 lówó iṣẹ́ o ó wá sọ fún pé kí ló fẹ́ 500,000 sí ó ti pọ̀jù 200 ní fún ọ 200 kéré ìtí fún ọ nìyẹn ní o ọ̀dà alábòsí ni wọ́n náà ìwọ ló jẹ́ kó máa háàdì owó mọ́ owó material ẹ wà lóníṣẹ́ ọwọ́ mi yóò ní kó lè kódà bẹ́ẹ̀ fún 100,000 torí pé ó ti mọ ibi tí ó ti lọ yọ padà yọ ju 500 gan yọ jù bẹ́ẹ̀ lọ. so onílé ní lọ́wọ́ àlejò díṣẹ́ ìwọ tó lè transfer 10 million lẹ́ẹ̀kan èló ní 500,000 tó wà fún ẹni tí ó ṣiṣẹ́ yẹn. àwọn èèyàn ò ní fẹ́ kí oníṣẹ́ ọwọ́ jèrè wọn ò ní fẹ́ kó là látara wọn. àwọn nǹkan wọ̀nyí tá a bá ti ń sọ sọ́tún ẹ̀dá máa sọ sósì o ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a gbéṣẹ́ fún oníṣẹ́ ọwọ́ náà là máa kọ́ wọn lólè. oníṣẹ́ ọwọ́ sì ní orí bí oṣù mẹ́fà ló ti jókòó lé tí ò ríṣẹ́ kò ní sọ pé wọ́n gba 200 bó tilẹ̀ yìí pé 200 yẹn kò lè pé ṣùgbọ́n yóò rò pé tí ń bá ní ó máa lọ sí yìí ní ọ̀la tó rí mi ọ̀dà níbi material lòun ti yọ wá yọ ju 500 lọ tí wọ́n bá wá padà gbọ́ lẹ́yìn pé material yẹn kò tó báyẹn yóò ní báyọ̀ wọ́n sí ni ṣùgbọ́n tó bá fún níye tó béèrè gan àwọn náà gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run. so bá a bá ṣe ń bá oníṣẹ́ ọwọ́ wí àwa tá a gbéṣẹ́ fún oníṣẹ́ ọwọ́ náà ẹja bára wa sọ tọrọ ó pè ní 500,000 ó sọ fún mi pé iye tí mo lágbára ní ìwọ oníṣẹ́ ọwọ́ tó bá pé ọ gbà kó o dẹ̀ sódodo tí ò bá ti pé ọ ní kò máa lọ Ọlọ́run ó ṣètò dá jẹ́ kó lọ gbé fáwọn tí ó bàbá jẹ́ ẹ̀yìn ọ̀rẹ́yìn yóò padà sọ́dọ̀ rẹ̀ kí ọjà rẹ̀ ó wọ́n ó pé dúkọ́ mọ́ sí jàmbá lọ. àwọn èèyàn kan bẹ tó bá sọ wọ́n pé 10,000 lòun ó gbà kò sí bó ṣe dín yóò ní wọ̀lẹ́ àfá wà lẹ́ jẹ́ mi lè gbà less than 10,000 torí pé mo mọ̀ tí mo fẹ́ ṣe fún yín tí n bá lè gbà less than 10,000 nǹkan gidi kọ́ mo fẹ́ ṣe fún yín ẹ̀yìn lọ gbé fáwọn tí ó gba 3,000 ṣùgbọ́n mi ò 10,000 mo dẹ̀ mọ̀ tí mo fẹ́ ṣe èyí ń pé ó dáa Ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹ̀dá ju kọ́ wá lọ gba 3,000 kọ́ wá lọ jàmbá bí 20,000 nínú kẹ́lẹ̀. so ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run bá lọ́ba tí máa ń ṣe rísíkò fún yàn tó sì máa ń fa àlùbáríkà sí iṣẹ́ èèyàn
so wọ́n ní ká sọ eléyìí oníbèrè yẹn ni pé ká advice àwọn oníṣẹ́ ọwọ́ pàápàá jùlọ àwa tí a jẹ́ mùsùlùmí ká bẹ̀rù ọlọ́run ká má jẹ́ ìgúnmọ́yán níbi iṣẹ́ ṣíṣe. bákan náà àtúnrọ̀ gbogbo wa náà àwọn èèyàn kọ́ṣẹ́ mọ́ bẹ́ẹ̀ fẹ́ ṣiṣẹ́ plumbing work ń sìn kẹ́ẹ̀ tó rí plumber ìkúmọ̀tò yọ́fẹ̀ bọ́ sí tẹ́ ẹ bá sì rí ọwọ́ rẹ̀ ti pé ẹ má bínú mo tún níṣẹ́ kan ní ibà mo tún níṣẹ́ kan kò lọ́mọṣẹ́ bóyìn ṣiṣẹ́ bricklayer ní bẹ́ẹ̀ bricklayer kẹ́ẹ̀ tó rí ẹ̀dá ẹ̀yí já tara wa jẹ mọ́ àwọn èèyàn kọ́ṣẹ́ bẹ́ẹ̀ làá sì jẹun àfi ká máa ṣe yahoo yahoo àfi ká máa lu jìbìtì àfi ká máa fi ọgbọ́n ète ká fi máa gbowó lọ́wọ́ àwọn èèyàn gbogbo àwọn nǹkan yẹn jẹ́ ká pàkíyèsí ara wa o àwọn èèyàn kọ́ṣẹ́ mọ́ o àwọn tí ń ṣiṣẹ́ ọwọ́ wọn ò tó nǹkan mọ́ o àdánwò ni o àdánwò gbáà ó ní o ṣòkòlọ́wọ́n bá tí ọlá rẹ̀ kó ṣàánú wa àwọn èèyàn kì í máa tọrọ báárà òun làwọn èèyàn yàn láyò léṣe ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lánàá ẹnìkan mẹ́sẹ̀jì ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi kan ó lóun nídìí 95,000 naira òun mo fẹ́ sọ torí kó ṣe é ṣe kẹ́ni ẹni òtún mẹ́sẹ̀jì wọn náà ó ní òun parí ní Islamic University ní Madina olùkọ́ òun jẹ́ Mustapha ó ní kódà nígbà tó ń parí òun ni president Nigerian Student Union ní Jamia Islamia mo ní o jẹ́ ti kọ́kọ́ múra rẹ̀ ṣùgbọ́n kò sọ yí ẹ̀ mo fẹ́ ká kíyèsí kankan irú àwọn tó bá fẹ́ ṣe báyìí òun ní sọ orúkọ wọn complete Mustapha kínní Mustapha yóò ti wò pé ẹnìkan sáà jẹ́ Mustapha kò sọ date year òní náà òun ti wá jáde ti pẹ́ òun tí wọ́n ń lé láti bí ọdún 4 sẹ́yìn òun sáfẹ́ ṣe masters because òun ṣe dáadáa òun ò tí ì admission ọdún yìí wọ́n wá fún òun admission fún magister kò dẹ̀ sí nǹkankan nínú gbogbo family bàbá òun nìkan ni mùsùlùmí ìjà Islam yẹn gan náà kò jẹ́ kí gbogbo family kan nífẹ̀ẹ́ bàbá òun tó gbogbo family tó ẹ máa wo bí ṣe ń dè ṣùgbọ́n kọ́lọ̀kọ́sí àánú wa gbogbo dídè yẹn kò jẹ́ àwa ìrúgbò ti láwọn question kan tó yóò béèrè àwa ní àwọn pẹ́rẹ́ǹtì òun yìí onìkan ló gba Islam gbogbo àwọn fámílì tó kù wọ́n dẹ́yẹ sí bàbá òun torí pé bàbá òun wọ́n ṣe mùsùlùmí ìyá òun sì ní nígbà tí bàbá òun gba Islam ó háyà àwọn ẹlẹ́yà nìyàwó kò pẹ́ bàbá òun ti ṣaláìsí ó ti jáde láyé bàtí bàbá àwọn jáde láyé ẹlẹ́yà nìyà àwọn à ń sùkọ́ òun ni kò sí nǹkankan gbogbo àwọn fámílì tí ó lè ràn lọ́wọ́ náà torí pé àwọn ṣe Islam wọn ràn lọ́wọ́ iṣẹ́ ìbírísókè nǹkankan lòun sáà ṣe lòun fi manage òun sáàrí owó tùjọ díẹ̀ ọ̀rọ̀ òun ti wá wà ní Àbújá òun lọ sí embassy láti lọ ṣe àwọn exam kan so from there àwọn dọ́kúmẹ̀ntì kọ̀ọ̀kan tó wọ́n lọ bí ṣe ń sọ̀rọ̀ ẹni tó lárúbáwá tó sáàdì gidi ní o tí èsì lárúbáwá kékeré o bí ṣe ń sọ ẹ̀rì pé lárúbáwá ilé ìyẹnjú èyí tí ń kọ náà standard Arabic tẹ́ẹ̀fì ní dáùtù wípé ó lọ kí ó ní Saudi ó wá ní àwọn dọ́kúmẹ̀ntì kọ̀ọ̀kan òun fẹ́ lọ ṣe pé òun fẹ́ lọ ṣàwó kankan òun sáà ní 95,000 tó wọ́n bá dẹ̀ rí ṣe lánàá yẹn tó wọ́n bá rí ṣe ọ̀parí ni nígbé so kọ́rẹ̀ wáyé kó sẹ́ndì 95 so ẹni ẹni òun lè sẹ́ndì 200,000 jẹ́ sí ṣùgbọ́n rò pé sọ̀rọ̀ yìí dẹ̀ jẹ́ ní ọba bó lè yẹn ṣe parí Jamia Islamia tó dẹ̀ gúdù tó báyìí tó yẹ pé sẹ́bírí sókè lọ́mọ̀ sí tó fi sọ̀rọ̀ ọmọ pín ní sí ni ọ́ ni bàbá àwọn tí kú kò ní túnmọ̀ ṣe ọmọ èké lọ́jáde ní Jamia Islamia
wí bàbá rẹ̀ ń bẹ láyé gan so ní ìdíkò dìpẹ́ǹd ní bàbá yẹn ẹni ẹ wá sẹ́ndì gbogbo àwọn chatings yìí sí mo ti wá wò mo ní àkọ́kọ́ bí léèrè pé níbo ló ti gẹ́ẹ̀tì nọ́mbà yẹn ó pè òun gẹ́ẹ̀tì nọ́mbà rẹ̀ true ẹnìkan ó dákọ̀ ẹni yẹn mo lókè kó jẹ́ kí n pè ẹni yẹn mo wá pè ẹni yẹn nọ́mbà ẹni yẹn mo pè pé ẹnìkan ẹ fún ní nọ́mbà èèyàn ó ní bẹ́ẹ̀ ni kí ló wà láàrin èèyàn àtẹni yẹn ó ní pé ó sọ wípé àwọn fẹ́ ṣe Ramadan lecture òun wá nídìí nọ́mbà ẹni àwọn fẹ́ invite ẹni yẹn mo ní ọlọ́run tí ń tó àṣírí wọn pé in tó fi gba nọ́mbà yẹn lọ́wọ́ ó ní tó fi gba lọ́wọ́ òun mo ní kì í ṣe tó lo nọ́mbà yẹn fún nìyẹn mo wá sẹ́ndì voice note discussion yẹn chatting yẹn mo forward ẹ̀ sí Saudi ní Madina pé ẹ bá wa wò ó ní yí ẹ̀ báyìí kò tí ẹ̀ fi yí ẹ̀ sí ẹ wò ó àwọn wo ló ti jẹ́ president Nigerian Student Union wọ́n ní kò tí ẹ̀ sẹ́ntí jẹ́ Mustapha pé dẹ̀ kó sọ orúkọ yẹn pé kó dẹ̀ sọ yí ẹ̀ pé kò sẹ́ni kankan tí ń jẹ́ bẹ́ẹ̀ bó ti wọlé ẹ̀kọ́ mọ́ so mo padà tún wá fún ẹni ẹni information pé kò sẹ́ni tí pé dẹ̀ ẹlẹ́ẹ̀kejì kò sí ẹ̀gzáàmù kankan fẹ́ tó fẹ́ ti masters tí ó lọ sí lẹ́mbàsì tẹ́gbẹ́ Jamia Islamia o kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àwọn tí máa ń ṣe exam òun làwọn tí wọ́n bá wà lọ́hùn tán parí first degree wọ́n ó ṣe exam fún magistrate àwọn wà lọ́hùn ni ṣùgbọ́n àwọn tó bá mú láti ta wọn èyí ṣe exam kankan kò dẹ̀ sí wípé tí ò bá san 95,000 yẹn ó ti bọ́ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ bó o ṣe nìsín ó tún bá next week ó tún lè lọ tún ṣe pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ so ibi tí mo wá ń lọ bẹ̀ ni pé ẹ wo bí Lárúbáwá ṣe dán lẹ́nu in tó kọ yẹn náà standard Arabic 419 ló fi ṣe so ẹ jẹ́ ká kí sára èyí òkun tàà sí pẹ̀lú salamu alaikum 5,000 naira ẹjọ́ kò sí tájẹ́ láàrọ̀ àwọn àtẹ̀lẹ́yà èyí òkun orí fóònù ìgbà mí èyí ọkàn pípù 5,000 ẹ̀sẹ̀ndẹ̀ nígbà bá tún di bí ọ̀sẹ̀ bí méjì ẹ̀ tún wá rí pé tẹ́ḿpléètì in tó mọ́ sẹ́ndì yẹn ó ti wà ńlẹ̀ ìdè pé ọ̀sẹ̀ tápẹ̀ tó bá tún sẹ́ndì ẹ̀ èmi ò sí ní dìlítì ẹ̀ máa wá wò ó lọ títí pé àá kíní ti wà ńlẹ̀ gan tẹ́lẹ̀ tí ọkàn tún fọwọ́dì ẹ̀ tó bá tún dìde sàá bí ọ̀sẹ̀ bí mẹ́ta kan ó tún fọwọ́dì ẹ̀ àwọn ẹlẹ́yà kò sí tó jẹ àwọn asẹ́ndì wọ́n á ní may Allah provide for you amen mo rò pé kò tiẹ̀ wo ó tún fọwọ́dì kíní yẹn gé mo may Allah provide for you ó tún sẹ́ndì mo ní mi ìsìlẹ̀ blọ́ọ̀kì mo wá lọ wo èmi èsì wo status mo wá lọ wo status ẹ̀ ní ẹ̀ gbogbo status àwọn àwòrán rẹ̀ ló gbé síbẹ̀ picture rẹ̀ àwọn gíní tó yẹ pé ọ̀pá kan gíní yẹn kò less than 20,000 naira àwọn gíní tó ń lò tí sáà ń yíya oríṣiríṣi mo lókè ṣe ẹni débi ń pa àwọn ẹlẹ́hà ó ní yìí báyìí inna lillahi wa inna ilayhi raji'un so iṣẹ́ ń bẹ ńlẹ̀ àwọn èèyàn òṣìṣẹ́ iṣẹ́ ń bẹ ńlẹ̀ wọn ò kọ́ṣẹ́ ẹ̀kọ́ tẹ́ ń kọ́ náà ẹlòmíì bálabàlá èyí tí sì ń lọ bí ẹnu kọ́ṣẹ́ gan níjọ́ tó ti débẹ̀ yóò fẹ́ ṣe jù ọ̀gá lọ fóònù ọwọ́ ọmọ ẹsẹ́ ojútọ̀ ọ̀gá ẹ̀ lọ à ń tanra wá jẹ ibi tí wọ́n máa ń darí gbogbo ẹ̀ sí ẹni tí ó bá ti lè jalè wọ́n mọ̀ sí fáin bára so lóòótọ́ káná sójú ọ̀nà ọlọ́run dá o àmọ́ ẹni tí bá ń ṣe fáin bára tí ń bá mọ̀ mi ò ní fọ́ ní kankan irú ọmọ ìyá yẹn ń sìn yìí mo tún fẹ́ tábà rẹ̀ dáadáa kéèyàn mọ̀ dáadáa kéèyàn lè sọ fáwọn èèyàn pé ẹni tún lè mẹ́sẹ̀jì yín o kódà ó ju ẹnìkan tó mẹ́sẹ̀jì mi nígbàtí mo wà ní umra láìpẹ́ ó kàtẹ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh mo dáhùn ní wa alaikum assalamu wabarakatuh ó ní kayfa halukum shaykhana min alhamdulillah tayyibin ó kà send message wípé alhamdulillah òun ti ń gbìyànjú láti lè rí ṣì mi ti pẹ́
bóun ò bá rí kankan ní ojúmọ́ tòun ilé ní olóore ẹnu pé mo respond yẹn alhamdulillah. Ẹ wo bó ṣe kí ẹ wo bó nǹkan yẹn aláfúrúlá àwọn nǹkan yẹn kì í mú fún mi kankan tí n bá ti mọ̀ ọ́ rí ò lè já mọ́là kí n máa lọ títí ní àsáwájú bá a ṣe alhamdulillah ẹ̀yin bàbá wa mi mọ̀ ọ́ ẹni tí mo bá mọ̀ rí ló lè ṣe báyẹn tí ó nítumọ̀ ṣùgbọ́n mi mọ̀ ọ́ rí kọ́ mọ́ ṣèṣe bẹ́ẹ̀ nípa àjọ ń sùn àjọ ń jí ni kò lè jẹ mí nìkan náà ní mo sọ náà ìsàkùnmọ́ka náà bó ṣe wá sọ nǹkan yẹn tán wá ní ẹ̀yìn àfa ó sá sọ̀rọ̀ lọ pé àwọn wá sí yín à ń ṣàǹfààní kàwá ó níbẹ̀ tí wọ́n ń bò ń jẹ́ ni wípé ǹjẹ́ àyè béèrè pé bò lẹ́yìn àfa bò lẹ́ ṣe ń live kì í ṣe pé ń gba sálárì kì í ṣe pé ń gba anything ẹ̀dẹ̀ ń ṣe wàhálà ẹ̀ ń ṣe gbogbo nǹkan báyìí kí ní kankan ń sọ kankan mr respond lórí ìyẹn ni kódà mi ò sọ anything ó ní ó dàbẹ́ ni pé ẹ̀sìn Nàìjíríà èyí ò lọ́wọ́ àjọ mi lójú mi sọ kankan ó ní náà nínú àdúrà yín tẹ́ ń ṣe fún wa Ọlọ́run gbà ó mi sọ kankan lókè mi ṣàdúrà kankan fún ọ abàlẹ̀ sọ pé ẹgbẹ́ àdúrà gbà ọ wá ní òun nímọ̀ nípa owó kòkó tó bu àyà òun dẹ̀ láwọn oríṣiríṣi ìwé ẹ̀rí tó pọ̀ nípa owó kòkó yìí ó ní náà opportunity ńlá kan wà yọ báyìí àwọn fẹ́ ra kòkó bóun bá dẹ̀ ti ń rà báyìí àwọn ń gbé jáde kúrò Nàìjíríà owó ti wà ńlẹ̀ everything ti wà ńlẹ̀ òun wá rò wípé opportunity yìí àwọn àfáà ló fẹ́ fi ṣe lórí ntẹ bá kàn ní ẹmu wa taba ti mu wa èrè rẹ̀ yẹn àti èrè tòun gan lẹ́yìn ìgbà tẹ́ bá mú èrè tí ń tán èrè tòun náà owó tó wá da sọ́nà mẹ́ta ìdá méjì ń bẹ owó kò kẹ́yìn tẹ́jà wọn fa pé n tó ń lè ṣe láti fi àwọn afá lọ. mo wá mi sọ kankan ó tún wá dùn ó tún sẹ́ǹdì kí ni ó tún sẹ́ǹdì mo wá ní ọlọ́wọ́ bá sẹ́yìn lẹ́sìn náà jazakumullahu barakallahu fikum ó tún yá ó tún sẹ́ǹdì kí ni ká mo wá mẹ́sẹ̀jì ẹ̀pẹ́ mu náà àníyàn tó dáa lẹ́ ní nígbà tẹ́ fẹ́ ran àwọn àfáà lọ́wọ́ sẹ́wọ̀n pẹ́yìn náà ti sọ síwájú pé àgbà sálárì àní kankan ẹ̀ ṣe mọ̀jà fowó síbẹ̀ ìgbà tó jẹ́ pé nínú èrè tiyín yẹ ẹ̀ dá sí mẹ́ta ẹ fún wa ní ìdá méjì ẹ̀yin ó múdà kan ẹ pín ìdá méjì yẹn náà kò ní ìdíkà kú kankan síbẹ̀ kásáfàdúà káfíọ̀nà yín lọ́wọ́ pẹ̀lú àníyàn tẹ ẹ níyẹn ó ní ẹ gbogbo bá ṣe pọ̀ sí náà ní èrè yóò ṣe pọ̀ mo wá ní ìtọ́ àbẹ̀ ni wípé ẹ jẹ́ kí n padà sí Nàìjíríà mo láwọn tí wọ́n mọ̀ nípa owó kòkó ẹ bá wọn sọ̀rọ̀ tẹ bá ti jọjọ sọ̀rọ̀ àwọn náà tún lè ní àwọn àìdíà míì mo sì mọ̀ pé ẹni ẹ̀yin náà mọ̀ nípa rẹ̀ aláwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ nípa rẹ̀ the next thing tí màá rí lọ́kàn send message pé kí má bínú o pé line tóun fi ń pè mí yẹn mo lè pè sí kó má wọlé mọ́ o ò níṣù pẹ̀lú MTN pé òun ó mọ tóun bá ti get line mi òun ó mọ communicate mi ò gbọ́n kankan má dì sí ẹ̀yìn tí mo sì ń sọ yìí lárúbáwá ó dúró ní sísọ àti ní kíkọ ní sọlọ sálámùtà wà láàfin kọlọ kó ṣàánúwà o in tó kún ta ní ìsinmi ẹ o kóníkàlùkù sọ́ra o so kọlọ mọjà kú ọwọ́ fọwọ́ náà o kọlọ kó ṣàánúwà o so sallallahu wa sallama ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته